fún bẹ́ẹ̀dì ọlọ́mọ sọ wá ń bẹ̀ o. bàbá kan mà ní ó mọ̀ yìnbọn pa ọmọ rẹ̀ lẹ́yìn tó rò pé ọ̀bọ ni òun mọ̀ rí nínú oko lẹ́kìtì. kàyéfì. àgbẹ̀ kan tí wọn kò fi orúkọ rẹ̀ léde mà ti yìnbọn pa ọmọ rẹ̀ ọkùnrin ní ìpínlẹ̀ ti Èkìtì. kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ náà CP Joseph Eribo ó mọ̀ ló mọ̀ fi ọ̀rọ̀ náà léde níbi ìpàdé kan. ó tilẹ̀ jẹ́ wípé Eribo kò mọ̀ dárúkọ ọkùnrin náà. ó ní ìlú Iye Èkìtì ní ìjọba ìbílẹ̀ Iléjè-Méje ní ìṣẹ̀lẹ̀ ó mà ti wáyé o. kọmíṣánná ọlọ́pàá náà ó mà sọ wípé níṣe ni ọkùnrin náà ó mà ṣèèṣì yìnbọn pa ọmọ rẹ̀ ọ̀hún tó jẹ́ ọmọ ọdún márùndínlógún látàrí bí àwọn ọ̀bọ bí wọ́n ṣe máa ń dà wọ́n láàmú nínú oko rẹ̀ mọ̀ ní. ó ní ọkùnrin náà ó mà lọ sí oko tòun ti ọmọ rẹ̀ ọkùnrin tó jẹ́ ọmọ ọdún márùndínlógún láti lọ ṣiṣẹ́ o. nígbà tí wọ́n dé oko ó bẹ̀rẹ̀ sí ní bínú pé àwọn ọ̀bọ máa ń yọ òun lẹ́nu ní gbogbo ìgbà tí wọ́n bá ti ń ṣiṣẹ́ o. bí wọ́n ṣe ń bá iṣẹ́ lọ ó mà ṣàkíyèsí pé àwọn ewé kan mà mì lórí igi tó sì rò pé àwọn ọ̀bọ náà mà ló tó padà wá bó tilẹ̀ jẹ́ pé ó mà mọ̀ pé òun àti ọmọ rẹ̀ ń làwọn jọ lọ sí oko ní ọjọ́ náà. bó ṣe gbé ìbọn rẹ̀ nìyẹn láì wòkè rárá o. òun ló bá sínú ìbọn bolẹ̀ lẹ́yìn náà ń lọmọ rẹ̀ kígbe oró ló sì jábọ́ látòrí igi sílẹ̀ẹ́lẹ̀. Eribo ó wá ṣàlàyé síwájú sí pé wọ́n mà gbé ọmọdékùnrin náà wọ́n gbé dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn àmọ́ kí wọ́n tó dé ilé ìwòsàn ó mà ti kílẹ̀ ayé yìí pó má dìgbà ó ṣe o. ó wá parí ọ̀rọ̀ rẹ̀ pé bó tilẹ̀ jẹ́ pé àṣìṣe ni arákùnrin náà òun ló fi gbẹ̀mí ọmọ rẹ̀ wọ́n ní síbẹ̀síbẹ̀ yóò fi ojú báyìí yóò fi wí náà òfin o. kí ọlọ́run ọba Elédùmarè kó má là wá ń bẹ̀ o. èdè ayé ọlọ́run má jò mẹ́mẹ́ àtìyín Àdúàgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ máa comment ẹ má tún gbàgbé o láti bá wa subscribe sórí YouTube channel wa kí wá bá wa tẹ notification bell láti lè máa máa ètò alọ́kòójọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. a kú ọ̀sẹ̀ tuntun o òní lọ́jọ́ ajé èmi àti ń rèé àárí ajé náà lágbára Ọlọ́run ọba Elédùmarè.